orí ti kó Mustapha Mawana yọ, èyí lohun tí kò bá ṣẹlẹ̀ sí i àfìgbà tí Davido padà kọ lẹ́tà ránṣẹ́. Ẹ wo bí Adémọ́lá Adélékè ṣe gẹ fìlà máwòbẹ̀ sí àwọn ẹgbẹ́ alátakò gbogbo. Àwọn mẹ́ta ti kó sí akóló àwọn ọlọ́pàá, èyí lohun tí wọ́n sì ṣe. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti faraya látàrí bí àwọn èèyàn ti máa ń bú wípé kó mọ́jú ijó lọ, ṣùgbọ́n èsì tí Adémọ́lá Adélékè fọ̀ ránṣẹ́ yìí ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Ó ní ijó tóun jó kò di iṣẹ́ tóun ṣe lọ́wọ́ o. Bí àsìkò iṣẹ́ ṣe wà bẹ́ẹ̀ ni àsìkò ijó náà ṣe wà lọ́tọ̀. Òun sì mọ̀ wípé àwọn ẹgbẹ́ alátakò ló máa ń bú òun pé ijó lòun máa ń jó kiri, kò sí ohun tó sì kàn mí níbẹ̀ rárá. Ó ṣàlàyé wípé ìdílé aláyọ̀ lòun ti jáde o, fún ìdí èyí òun fẹ́ kí ẹ mọ̀ wípé ẹni tó bá wá láti ilé aláyọ̀ yóò ti hàn lára rẹ̀. Èmi kì í bínú èèyàn, bẹ́ẹ̀ sì ni mi ò kí ń ṣe ìlara ọmọlàkejì. Ẹni tó bá bínú ni kó máa bínú lọ, ṣùgbọ́n ní ti ijó ẹ fi sílẹ̀ fún èmi. Your main challenger, the APC, still insists that the state was better governed under them, that your 4 years have been years of music and dance, and that the state will have to go back to their years in governance here. Years of your, almost 4 years now, they say years of music and dance. How has dance impacted your government? They are jealous of me because they cannot dance in the first place. Let me tell you something. In our family, we are jolly good fellows. We have music in our blood. And I tell you what, nobody, I repeat, nobody will stop me from dancing. As I'm dancing, I'm walking. Dr. Abati, you need to see me when I'm walking. I can dance with you now. When you come to my office, I'm a very prudent person. And I'm a very serious person. There's time for everything. There's time to dance, and there's time to walk. So they are jealous because they cannot dance. If they want, I will teach them how to dance. Ọwọ́ ọlọ́pàá ti tẹ ògbólógbòó oníjìbìtì mẹ́ta ní Èkìtì. Ọ̀pọ̀lọpọ̀ ATM card ni wọ́n bá lọ́wọ́ wọn. Àkóló iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Èkìtì ní àwọn afurasí ògbólógbòó olè oníjìbìtì náà Tìmílẹ́yìn Akínọlá, Òjó Peter àti Adémọ́lá Akínwáré wà báyìí, tí wọ́n sì ní pé ATM card ni wọ́n fi ń lu aráàlú ní jìbìtì tí ọwọ́ fi tẹ̀ wọ́n. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Fáládé Adégoróyè Michael ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní àwọn afurasí náà ni wọ́n yan iṣẹ́ jìbìtì láàyò, tí wọ́n sì ń lọ sáwọn agbègbè ilé ìfowópamọ́ láti lo àwọn ATM card yìí láti fi lu jìbìtì tí wọ́n yóò sì máa gba owó aráàlú jáde. Kọmíṣánná ọlọ́pàá sì ti jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣẹ́yìn náà ti rí lẹ́tà tí Davido tún kọ ránṣẹ́ sí Donald Trump. Ẹni tó jẹ́ gbajúgbajà akọrin tàkasúfèé ni David Adeleke ti kọ lẹ́tà ránṣẹ́ sí ààrẹ Donald Trump tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí yóò tún wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Nínú ọ̀rọ̀ tí Davido kọ ránṣẹ́ sí Donald Trump lójú òpó rẹ̀, ó ní ó ṣeé ṣe kí rògbòdìyàn bẹ́ sílẹ̀ lásìkò ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Fún ìdí èyí, ààrẹ Donald Trump, ẹ dákun ẹ wá gbà wá. Ó sì ṣeé ṣe kí ìdúkokò tún ṣẹlẹ̀ lásìkò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Davido ní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀tọ́ láti dìbò fún ẹnikẹ́ni tó bá wù wọ́n ní àlàáfíà láìsí ìbẹ̀rù rárá. Ó sì tún rọ ààrẹ Donald Trump lẹ́ẹ̀kan sí láti wá bá wọn dá sí ìdìbò ọ̀hún kí wàhálà má bàa ṣe ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá DSS dá ọkùnrin tí wọ́n fura sí lọ́nà àìtọ́ sílẹ̀ fún ìjínigbé Ògbómọ̀ṣọ́. Wọ́n sì láwọn fún ní mílíọ̀nù 3 náírà fún ìbanilórúkọjẹ́ àti ìbàjẹ́ tí wọ́n ṣe fún un. Mustapha Mawana tó jẹ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn ìjínigbé kàn ṣáájú sì barajẹ́ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀ yìí. Ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní agbègbè Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní Mustapha lọ́wọ́ nínú rẹ̀, ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ tó padà kó yọ nínú ewu ńlá yìí. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Azar ló ń jábọ̀ ròyìn sí ti ìgbọ́ yìí. Ire o.